Okay. Jẹ́ kí baby mi dé. Okay, sir. A lè book. A lè order papọ̀. Okay, sir. My baby. You are welcome. How are you? Fine. Chief, mi wá síbí báyìí láti wá bá yín sọ̀rọ̀ méjì ju ọ̀rọ̀ kan lọ. Ojú ẹ yìí ò fine sí mi now. Ó kọrẹ́ lọ́wọ́. Ó kúkú bùkún lọ́wọ́. Now, Chief, ṣé mo pé you have a very beautiful wife. That's like. And ṣé rí question kan dẹ̀ wà tí mo fẹ́ bi yín. Bóyá máa lè ní down sí question yìí. Am I down sí now? Kí ló tójú kòkòrò ẹ̀yin ọkùnrin ṣe pọ̀ tó báyìí lọ? Ẹni ó ń lẹ̀ báyìí. Ẹ máa dọ̀kan láàmú káàkiri ìgboro. I love you. Nǹkan tẹ́ ìrànjúmọ́ yẹn tẹ́ ń tẹkọ̀ létí lọ ṣòkòtò lọ wá yẹn ó wà ní téńté àpò ṣòkòtò yín báyìí. Ṣé ẹ ò sí lára? Ẹ má bá mi sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá fi ìyàwó yín sílé, ìyàwó yín tó bí òǹdídì ọmọ 3 fún yín, ẹ fi sílé. Ẹ máa lé ẹgbẹ́ ọmọ yín kiri àdúgbò. Báwo lẹ ṣe rò kó máa rí tí ọmọ yín bá mọ̀ pé ẹgbẹ́ òun lẹ ń gbé kiri? Ilé máa dùn ní àmọ́ pé bàbá òun wà ń tàn ní. Táwọn ta ni? Ẹ pẹ̀lẹ́, Chairman Town Council. Ẹ wo mi wá síbi àwọn bàbá yín sọ owó ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Bẹ́ẹ̀ ni You know, it's actually nice to know that I won't be serving here alone. Hello? I'm talking to you. Oh, sorry. I was absent-minded. Sorry. Is everything all right? Shikose? You're fine, thank you. No, okay. You'd actually make a pretty teacher. Oh, really? Yeah. What's your name? Thank you. Don't even go there. I'm actually here to pick up my rejection letter. Nothing more, nothing less. Why is that? What's wrong? You don't like the environment or the school, the city? Well, I actually don't have any problem with the school or the environment. It's actually in a very serene environment. But you ever like... Yadimola. Kusana mbeni. Kusana mbeni. Ọ̀gá. Kò sówó kankan lẹ̀ o. Owó tó wà lọ́wọ́ mi ni mo fún Démọ́lá lọ sí school láàárọ̀ yìí. Èyí tó sì kù, òun náà ni mo fi dáná yẹn. Kò sówó lọ́wọ́ ẹ. Jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ṣé Démọ́lá ṣé kò kówó bọ̀ láti ṣọ́ọ̀bù ni? Démọ́lá ò lọ sí ṣọ́ọ̀bù. Démọ́lá ò lọ sí. Démọ́lá ò lọ ṣọ́ọ̀bù. Ṣé ti rí pé Démọ́lá ti bẹ̀rẹ̀ ìrìn àrí báyìí. Ó ti bẹ̀rẹ̀ ìrìn kù ni mo sì sọ o. Mo lọ́mọ yìí ó já fún ìyá rẹ̀ jẹ. Sọ ma pé já fún rẹ̀ jẹ. Sọ ma pé fún rẹ̀ ló já jẹ. Òun náà ti bẹ̀rẹ̀ ìrìn kù ni. Àbí? Ẹ wo ọmọ tèmi ò rìnrìn kùnrin o. Kò rìnrìn kùnrin. Ó ń ṣe lẹ́sìn ní school ló ṣe pẹ́. Ó ṣe lẹ́sìn ni? Jọ ta ló mú Démọ́lá lọ ṣe lẹ́sìn ni? Ṣé ti rí báyìí o. Ṣé ti rí pé ẹ ti bẹ̀rẹ̀ o. Ẹ ti bẹ̀rẹ̀ o. Ìwọ náà ti wá fẹ́ sọ̀rọ̀ rẹ dọ̀gá. Sàkí rẹ ń ti ṣe bí ọ̀rá, egun rẹ ti ṣe bí ẹran. Ìwọ náà ti rò pé ọ̀gá kan ni ọ́. Ó rò pé ó ti dọ̀gá nínú ilé. Ìwọ wo ó dàbí nǹkan ṣe gbogbo yín, orí gbogbo yín ò pé. Ta ló ní kó máa ṣe lẹ́sìn? Ṣé nítorí pé n ò sí nílé lọ wá mú ọ lọ dọ́wọ́ lẹ́yìn mi lọ ní kó máa ṣe lẹ́sìn? Ṣé mi ni mo ní kó máa kọ́ lẹ́sìn ni? Ta ló wá ní kó máa kọ́ lẹ́sìn? Èdè ní sùúrù ṣèbó dédédé lọ́sọ̀kọjọ́kọ ni lónìí ẹ o kọ́pọ̀ wọn sọ wípé tó bá ti parí skul o lẹ́yìn skul iṣẹ́ tó bá ti ṣe tán o kó wọn máa dúró ọ̀wọ́n máa kọ́ wọn o ṣé mi wá ni mo ní kó lọ ṣé mi ni mo ní kó lọ. Kọ́pà wèrè olórí burúkú o ní ó ń kọ́ mọ̀ mí lẹ́sìn ni kó àwòrán tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe òfò wèrè mọ́tìlẹ̀ tí ayé ẹ̀ fẹ́ bàjẹ́ tó fẹ́ sọ. All right, yeah. Hi. Mo ti sọ pé kó má máa wá mi wá sí office without appointment. I'm really sorry. I needed to see you urgently. We need help, Penny. Kí ló ṣẹlẹ̀? My mother is sick. Mo dẹ̀ need láti ra oògùn fún wọn. How bad? What
is it? What is it? I've been calling you. What is the meaning of all this? What have I even done to deserve this? I didn't know you were coming now. I'm na piano. So get the letter. Come piano logo kwaya. I know you're angry. I went to see a match. I didn't know my phone was on. Match. Match bageba. Shima oh KieKie Imetsumaka. Fopani win now. I've begged you. Happen biko. What's happening again? If every time you make a mad we eh? You know I love you. I'm on that.